Allah subhanahu wa ta'ala. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa walahu amma ba'd. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه. فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. أما بعد. ọpẹ́ ni fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, ọba tí a ń dúpẹ́ fún. Òun náà ni ọba tí ó ṣe ìjókòó náà ní ọrùn fún wa. Nínú àánú rẹ̀, òun náà ni pé a gbèrò ìjókòó yìí pé kó wáyé lónìí, kó wáyé ní àsìkò yìí. Nínú àánú ẹ̀, Allah subhanahu wa ta'ala ó ṣe ń rọrùn fún wa pé ká lè rí ìjókòó. Allah subhanahu wa ta'ala kó má ṣáà ṣe ń rọrùn fún wa láti parí rẹ̀, kó wá gba ní ìjọsìn ní ọwọ́ wa. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹnjẹ́ sí pé Ọlọ́run ọba ló sáàbí dáadáa fún gbogbo wa. Kódà ẹni tí ó tẹ̀lé ẹni tí ó ṣe ìsìláàmù, òun náà ń jẹ lára kí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Ọlọ́run bá ní kí àwọn àdúrà Ànábì kalẹ̀ àṣẹ ní kankan, àṣẹ ní rahmatan lil alamin, àṣẹ ní ìkẹ́ fún gbogbo ayé ni. Tẹ́lẹ̀ tó bá ń túmọ̀ sí kankan, ó ń túmọ̀ sí pé ìkẹ́ tọ́lọ́run subhanahu wa ta'ala tó ṣe Ànábì, ìkẹ́ rẹ̀ tó ṣe òun náà ni ó fa ìjókòó rẹ̀ tá a jókòó yìí, látàrí pé à ń tọ ojú ọ̀nà rẹ̀, à ń gbìyànjú láti lè mọ ìrìn ojú ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn tọrọ ìkẹ́ àti ìgẹ̀fà Nábì náà, ìkẹ́ àtọwọ́ lọ́tí àtọwọ́ kọ́mọ lórí Ànábì nìkan, kọ́ bá wọn ará ilé rẹ̀, kọ́ bá wọn sàhábà rẹ̀, kó mọ́ wá gbogbo àwọn tó máa ń gbìyànjú láti lè mọ tẹ̀lé ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam títí lọ́nà ìtẹ̀yàmọ̀. Akíra wa pàápàá jùlọ àwọn kí fadilatul imam tí wọ́n wà ní ẹgbẹ́ wa ní alhamdulillah ọlọ́kára kí wọ́n jẹ́ sí wọ́n ń ṣàpọ́lé èèyàn púpọ̀, bó tẹ̀ jẹ́ sí pé láradá tọ́lọ́run subhanahu wa ta'ala tó ṣe fún wọn náà nìyẹn, látàrí wípé lọ́wọ́ ti rí àwọn ọmọ ṣàpọ́lé èèyàn náà ní Allah subhanahu wa ta'ala aṣọ àpọ́lé tàwọn náà tọ́lọ́ subhanahu wa ta'ala fàáyà ìdùnnú tó wà láàrin àtàfúnmọ́ rí àti wọ́n fi mọ́ ń dùn. Ọlọ́pọ̀ jẹ́ ká mọ́ rí ara sá ọlọ́pọ̀lọ́ hajjul qayyum. Àwọn kí o gba ọmọ ìyá náà lápapọ̀ látorí àwọn tí wọ́n mójútó ààyè yìí, àkíwá pé a kú ìgbìyànjú. Allah subhanahu wa ta'ala kí ó gba àwọn ìgbìyànjú náà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa láti tó ti bẹ̀rẹ̀ ní níbi tó parí gbogbo náà ní akí àti gbogbo àwọn ìyá náà ká gbìyànjú náà láti wá gbọ́ Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala kí ó gba ní ìjọsìn lọ́wọ́ wa. Àyí tí a wá ṣe lónìí, ó kẹ́yẹ sí pé èmi náà ní kí n wá sọ̀rọ̀ ni. Tí ó wá jẹ́ bẹ́ẹ̀ ní ẹkẹ́ náà àwọn tó wọ́n ṣàǹfààní gbígbà lónìí. Ṣùgbọ́n látàrí pé al-hayatu bayna al-ifadati wal-istifada. Ṣùgbọ́n látàrí pé ayé yìí náà látàrí pé kò ṣàǹfààní fún mi, kémi náà ìdí nìyẹn kémi náà ṣàǹfààní láàrẹ òun náà láyé náà lọ fi ní kémi náà wá jókòó ní ibi ìgbà. Èyí tá a fẹ́ sọ yìí náà, Allah subhanahu wa ta'ala kí ó ṣe ní ìrọ̀rùn fún wa. Àdẹ̀wà tọrọ àforíjì pé a pẹ́ dé pẹ̀lú kódà papọ̀ mẹ́rin ni a kọ sí nǹkan tí a ṣí ẹ̀sùn náà látàrí nǹkan sí kankan náà ní ó fa ìdíwọ́ díẹ̀. Náà káwá lọ síbi nǹkan tí wọ́n pè ní tàbí bára wa sọ̀rọ̀ lónìí. Òun náà ni gbogbo náà ti rí wọ́n sọ wípé al-ifrat wat-tafriط fi ddin. Òun náà ni àṣejù àti àṣe ètò fi ddin nínú ẹ̀sìn.
tọ́pìkì yìí inú tọ́pìkì tó lágbára púpọ̀ ni tó jẹ́ sí pé ó kẹnu látàrí pé ibo lè rán fẹ́ yà sí gbogbo ẹ̀ tó yẹ sí pé kò tí ì sọ̀rọ̀ lórí rẹ̀ tó yẹ sí ká fẹ́ sọ̀rọ̀ lórí ká àṣejù ní ọ̀rọ̀ tó yẹ sí tó pọ̀ náà ló wá ń di rẹ̀ bó tẹ̀ yẹ sí pé àṣe ètò náà lábẹ́ sọ̀rọ̀ pa rẹ̀ ọ̀rọ̀ tí ò níye náà ló wà níbi tòun náà ṣùgbọ́n bàtẹ́ tó wá fẹ́ wúlọ sọ ẹ̀sìn pé nínú ẹ̀sìn so ó tún jẹ́ kí ìyẹn tún fẹ́ kí ìyẹn o kó tún fẹ́ kúrú díẹ̀ bó tẹ̀ yẹ sí òun náà tún kúrú náà torí pé ẹ̀sìn nǹkan tó kẹnu ni ẹ̀sìn nǹkan tó yẹ kí ìyẹn o tó kẹnu ni nínú rẹ̀ ní al-i'tiqadatu wà nínú rẹ̀ ní al-mu'amalat oríṣiríṣi náà ló wà nínú ẹ̀sìn tá ń sọ aláwọ̀ kan tó yẹ pé àdìsọ́kàn tó wà ń bẹ̀ nínú àdìsọ́kàn yìí aláwọ̀ tó ń ṣàṣejù bẹ́ẹ̀ aláwọ̀ tó ń ṣàṣètò nínú àwọn iṣẹ́ tó jẹ́ àwọn al-mu'amalatu ní ìmọ̀ èyí tó yẹ sí pé tá a fi ń bára wa lò pẹ̀lú Allah subhanahu wa ta'ala tó jọmọ́ al-ibadati al-amaliyya àwọn ìjọsìn tó jọmọ́ tí ó ní iṣẹ́ ṣíṣe rẹ̀ nínú rẹ̀ náà aláwọ̀ tó ń ṣe àṣejù bẹ́ẹ̀ aláwọ̀ tó ń ṣe àṣètò kátówá bọ́ kúrò mẹ́ kátówá bọ́ sórí pé ìbára ẹni lò náà ni lára ìbára ẹni lò náà aláwọ̀ tó ń ṣàṣejù aláwọ̀ tó ń ṣàṣètò torí ẹ̀ gbogbo bítà lè sọ pé yà sí nínú àlámọ̀rí ẹ̀sìn náà láti ráwọn tó ń ṣàṣejù ń bẹ̀ bẹ́ẹ̀ náà àtúráwọn tó ń ṣe àṣètò ṣùgbọ́n abẹ́lọ́wà subhanahu wa ta'ala kí ó ṣe ní ọ̀rùn fún wa torí pé tó ẹ́sìká bá lẹ́lòmí tó tó wá lè sọ ojú rẹ̀ sọ ìlọ ní kódà mi bá pífẹ́ rẹ̀ gan látàrí pé kí ẹ̀ tún lè ráǹfààní jẹ ṣùgbọ́n ìgbà tí mo wá ronú sí tọ́pìkì yìí tí mo ronú sí nígbà tó sọ fún mi tọ́pìkì náà ní pífẹ́ sọ̀rọ̀ parí so mo wá lérò wípé méjèèjì náà ló ṣe pàtàkì pé àṣejù ó ṣe pàtàkì bẹ́ẹ̀ náà làṣe ètò náà ṣe pàtàkì ṣùgbọ́n lónìí bàtí mo wá tó ronú sí wá tó dá ẹka kú ṣe ta'khir wa taqdim pé bóyá ká kú ti àṣe ètò yẹn síwájú ká tó sọ̀rọ̀ nípa àṣejù kí nìdí òun náà ní pé àti mi wo bébí ṣe wò ó tí mo wà àwùjọ wa lónìí mo rí wípé ọ̀gọ̀ àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nípa àṣejù lóríṣiríṣi ṣùgbọ́n abala àṣe ètò ọ̀rọ̀ ìsábà kan púpọ̀ ládọ̀ àwọn àfà kódà ibi tó tún wá lédé tó wá tún wá wọnú tíra gbẹ́jẹ́ wá tún wọnú tíra ọ̀rọ̀ táwọn àfà máa ń sọ lórí àṣejù ó pọ̀ jù ọ̀tọ́ máa ń sọ lórí àṣe ètò lọ lákọsílẹ̀ náà kódà orí tíra kan wà tó ẹ̀kọ́ sọ tàbí sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn pàápàá jùlọ ọ̀rọ̀ tó bá jọmọ́ àkídà bí volume mẹ́fà nínú ọ̀rọ̀ tán sọ nínú tírà yẹn wọ́n ṣàlàyé ọ̀rọ̀ àṣejù mẹ́ mo wá tú kódà mi èrè wá fẹ́ mú tọ́pìkì kan mẹ́ tọ́bí sọ nípa àṣètò tó túnmọ̀ sí pé nínú abala tí ó sí gbà kí sábà ń sọ̀rọ̀ bá abala yìí wà ń bẹ̀ mo tún wá ronú sí pé kí ló lè fà á bóyá kí làwọn àfáwà rí tán fi mọ́ sọ̀rọ̀ nípa àṣètò púpọ̀ mo wá tún rí pé ó tún bẹ́ẹ̀ ní ṣe pẹ̀lú àwùjọ tí ẹ bá wà àwùjọ tí ẹ bá wà ló máa dìtámì nǹkan tí a mọ́ sọ̀rọ̀ pa rẹ̀ jù tábà wo àwùjọ tó wá jẹ́ àwùjọ ẹlẹ́sìn táwùjọ wá ti jẹ́ lẹ́sìn rèé àṣe ètò máa yẹ kí nìyẹn o máa kéré ń bẹ̀ àṣe ìjùlọ a máa lé òkú wọn ṣẹlẹ̀ láwùjọ tẹ́sìn bá ti pọ̀ kí nìdí òun náà ni ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ àfáà Sheikh Ibn Qayyim rahimahullah ta'ala wọ́n sọ nínú tíra àwọn tíra Ighathatul Lahfan an maka'id ash-shaytan wọ́n ní pé idha amara Allah subhanahu wa ta'ala bi amrin aw naha an amrin kana lish-shaytan fihi naz'atan wọ́n ní pé tí wọ́n ti lè mú Ọlọ́hun subhanahu wa ta'ala pàṣẹ nǹkankan pé ọ̀rọ̀ èèyàn ní èwọ̀ ní ẹwọ́n kọ́ lọ mọ̀ pé ṣe ìtọ́ọ̀nù ma lọ jókòó síbẹ̀ àwọn mú nǹkan méjì kan wọlé síbẹ̀ kí ni nǹkan méjì yẹn alákọ̀ọ́kọ́ náà ni pé al-ifrat àṣejù máa kó máa má ṣe jù á mú dúró síbẹ̀ wat-tafrit á tún wá mú àṣe ètò síbẹ̀ wọ́n wá sọ wípé tó wáyé sí pé àṣejù
ní ṣe ìtọ́nù fẹ́ lò láyé yẹn á wo àyẹyẹ pé kí làwọn èèyàn ń ṣe láyé yìí tó bá ti gbé àwùjọ tó pẹ́ èèyàn ti ń ní ìtìmọ́mù dín bó ti pẹ́ èèyàn ti ń ní àkólé kan fẹ́sìn láwùjọ yẹn arígbùn àwùjọ yìí ti bá ní kí n mú tẹ̀fù ìtùwọlé kò ní ṣiṣẹ́ a máa ṣiṣẹ́ lórí الإفراط pé tí bá ti rí máyé tí bá ti wọlé sí wọn lápẹ́ bó ṣe ní ìtìmọ́mù sẹ́sìn yìí àṣejù ní mọ́rọ̀ gbà wọlé sí wọn ọwọ́ ní kékeré bẹ́ẹ̀ náà ni tó wáyé sí kó fẹ́ fi àṣẹ ètò kan àwọn ọjọ́ kan á wò pé kí ló wà láwùjọ ẹni yìí náà tó bẹ́ẹ̀ kẹ̀sì kúnlẹ̀ tẹ́lẹ̀ ṣètọ́nà oko ìyàwó ti wá dá báyìí àṣẹ ètò náà ní kí nìyẹn òun ni máa gbà wọlé sí wọn gbogbo àwọn nǹkan yìí ló wá kí n fi ronú pé lò àwọn àfáwà kí nìyẹn wọ́n lẹ́ squeeze tán fi mọ́ sọ̀rọ̀ púpọ̀ nípa àṣẹ ètò tó yí tó bá wo àwùjọ wọn ọ̀pọ̀lọpọ̀ àwùjọ tán àfáà wa tán já àwọn kọtíra wa ó mọ́ sábà já àwùjọ ẹlẹ́sìn so ìdí ẹmọ́ rí pé mọ̀ àwùjọ táwa wà yìí agbọ́dọ̀ mọ̀ ṣàkíyèsí àṣẹ ìjù kí wọ́n lọ wọlé tọ̀ wá tó yí tó bá ti lè wọlé àbà nǹkan tó ti rí kí nìyẹn o tó ti wà nílẹ̀ jẹ́ nu náà torí ẹ̀ ló fi ẹ́ sí pé abala abẹ́ kọ́ yà sí tọ́lọ̀ bá kádà kásìkò tún wà àlèwáyà sábàlá àṣejù náà so kọ́lọ̀ subhanahu wa ta'ala kí ó ṣe níwọ̀n fún wa alhamdulillah náà kọ́lọ̀ kò ṣe níwọ̀n fún wa عن أبي أحوص عن رسول الله صلى الله عليه وسلم قال بدأ الإسلام غريبا وسيعود وسيعود غريبا كما بدأ فتوبى للغرباء hadithi ẹkùn gbajúmọ̀ púpọ̀ ìlú aláàlámọ́ ń gbọ́n so hadithi yìí ni mo fẹ́ gbà wọlé hadithi yìí Imam Ahmadu gbà wá Imam Nasa'i gbà wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ wà ní súra tí a fáwà asúnránú àdáàrí ni àwọn náà gba hadithi yìí wá hadithi yìí wá rí tàbá ronú sí Ànábì sallallahu alaihi wasallam ó ní bada al-Islam ghariban ó ní pé Islam tẹ́rí ẹ̀rùn ó bẹ̀rẹ̀ pẹ̀lájòjì nígbà tó fi máa bẹ̀rẹ̀ rí ìbẹ̀rẹ̀ àjòjì rẹ̀ tó yẹ káwọn kọ́ lọ dìmú Islam rẹ̀ kò í ṣe bóyá Ànábì sallallahu alaihi wasallam ló ti bẹ̀rẹ̀ o mọ́ lé ọ̀rẹ́ ní pé Islam táwọn sọ pé àwọn mùsùlùmí ẹ̀hùn kò bẹ̀rẹ̀ lórí Ànábì sallallahu alaihi wasallam láti wàtá ti dá Ànábì wa Adam alaihi salatu wassalam ní Islam ti ń bẹ pẹ̀lú rẹ̀ Ànábì wa Adam alayhi salatu wassalam tó jẹ́ bàbá gbogbo wa ẹ̀sìn tó ṣe òun náà lẹ̀sìn wo ẹ̀sìn Islam ló ṣe gbogbo àwọn Ànábì Ọlọ́run ọba alájò ti bẹ̀rẹ̀ níbi tó parí sí gbogbo wọn Islam gbogbo wọn ṣe so hadith yìí tàbí pípọ́dà al-Islam ghariban wọ́n sọ wọ́n kàn ló bẹ̀ látàrí pé àsìkò tó bùyọ láwùjọ kan àsìkò àjòjì náà tí ìmọ̀ nípa Islam yẹn ni ó ṣẹlẹ̀ náà sọ pé Islam yẹn bọ́dà ghariban ó bẹ̀rẹ̀ pẹ̀lú àjòjì látàrí pé àsìkò táwọn wà yẹn wọ́n ṣe kí ni o wọ́n mọ̀ nípa nǹkan gẹ́gẹ́ bí àwùjọ wa lónìí náà ni kò sẹ́ni tí ó mọ̀ nípa Android àbí ọwọ́ fún ta ló yìí sí ṣùgbọ́n tabasi dáwọn ibì kan lónìí nínú Nàìjíríà tá ń sọ yìí sí tó bá sì mọ̀ Android débẹ̀ àwọn yẹn sì mọ̀ ọ̀wẹ́ wípé kí ni wọ́n mú dání yìí ṣó wá túmọ̀ sí pé fóònù Android tí wọ́n bẹ láwọn àwùjọ kan tẹ́lẹ̀ ni ṣùgbọ́n àwùjọ táwọn wà yẹn a máa ní pé nǹkan àjòjì ní fóònù jẹ́ ní àwùjọ wọn látàrí pé wọn mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n láwùjọ bòmí kò ní jájọ́ òjì pé wọ́n ti mọ̀ so ibẹ̀ lásán pé hadith yìí àwọn àwọn sọ pé bada al-Islam ghariban Islam taari ó bẹ̀rẹ̀ pẹ̀lájọ́ ìjọba say'udu ghariban ó mọ́ ẹkí ni ẹ̀wọ́ tún wá padà lájọ́ ìjì èrò tó ti ń bẹ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ bó ṣe ń bẹ láwùjọ wa tá ń sọ lónìí tó ń bẹ tó wá ọdún sáwùjọ wa tá wà lónìí a mọ̀ wípé Islam ti ń padà sájọ́jì Islam orúkọ kọ́ là ń sọ o lè rí ẹ̀kan sí pé Islam kọ́ alóhùn gbọ́ Islam yìí náà ni ṣùgbọ́n shara'i'u din àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn ó ti ń ṣe kí nìyẹn ó ti ń dájòjì kò dẹ̀ sí nǹkan tó fà á òun náà ni kí nìyẹn o al-tafrit òun náà ni ká mọ́ mú nǹkan bó ṣe yẹ ká mú
torí pé abala yìí táà bá ronú sí dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa dé la máa dàrú àwọn èèyàn wọ́n ti prógámù kan sọ́pọ̀lọ wọn tó ẹ́ sí pé àwọn onífẹ́ mọ̀ design pé kí ní yìí bó ṣe yẹ kó ríre lábàlẹ̀ ẹ̀sìn so irú wọ́n sọ máa jáde wà ní pé ohun kẹtẹ́ ìṣe yìí ẹ ti ń ṣàṣejù ẹ ti ń ṣàṣètò irú àwọn tó ń sọ pé èèyàn ń ṣàṣejù yẹn sì ẹ lọ́wọ́ pé tó ń gbà pẹ̀lú àṣejù yẹn ẹ máa rí pé àwọn ti fi lọ síbi àṣètò àwọn ará ẹni tó ń ṣe Islam rẹ̀ tó ń ṣe àṣejù tó yẹ wíyẹ sí pé àwùjọ tó wà wà níbẹ̀ tàbí ká sọ̀rọ̀ nípa àṣètò afẹ́ ìṣìkí nìyẹn o afẹ́ bùkátà sí ju àṣejù lọ bóde ẹ́sẹ̀ méje la bùkátà sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam pàtó wá sọ hadithi yìí Imamu An-Nawawi rahimahullahu ta'ala táwọn ṣàlàyé hadithi yìí wọ́n ní pé nínú ìtumọ̀ tàwọn ọkọ̀ rí múnà hadithi náà ni pé bada al-islamu kọ̀ ìwẹ́lá mi sọ mẹ́ẹ̀ òun náà ní pé sayaudu ilayhi naqas òun náà ní pé islam ló tá ń sọ yìí á padà di pé á padà mọ́ dínkù ìdínkù àmọ́ bá látàrí àwọn tó ń ṣe islam ti pé ní ẹ̀ tí ò ní problem ṣùgbọ́n àwọn tó ń ṣe islam ni wọ́n padà mọ́ ìkíni wọ́n padà mọ́ dín kankan kù mẹ́ ìdí kankan kù ẹ ló túnmọ̀ sí wọ́n ń ṣe àṣètò náà tàbáwò pẹ̀lú hadith abẹ́gbà wọlé o tàbáwò nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí a rí pé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti sọ ìsìláàmù di wípé bí n bá ṣe ronú ọpọlọ mi bẹ́ẹ̀ ni wà ṣe ṣe tó bá ti wá ṣe bẹ́ẹ̀ ó máa kí nìyẹn o alẹ́ ẹsẹ̀kẹsẹ̀ ní kí ó máa lẹ́mọ́ aláwọn aláṣẹ jùlọ ayé lè àwọn alákatakítí nǹkan tó bá lè pọ̀ lákatakítí ẹ̀ẹ́sìn alákatakítí wà nú ẹ̀sìn àbẹ́ ẹ̀jìyàn ṣùgbọ́n ṣé pẹ̀lú ọpọlọ ti ẹni wáyé gbé kalẹ̀ ni láàbàdàn ìwọ́pọ̀ ni wà á dìzáì alákatakítí torí wọ́n tó ń dísà alákàrà kí tẹwà wọ́n náà sí ààrẹ kí ni aláṣẹ ètò ní wọ́n náà so àṣẹ ètò ara títí ẹyẹ láàlò fi dìzáìn alákatakítí ẹni tó wá ń kírun sọ̀látù àwọn sọ̀látù khams mara àmúta ń kí yìí sí lọ́pọ̀lọ́ ààrẹ nìkan lónìí tó mójútó wọ́n mọ̀ rí ní ìgún tí ẹ ti pọ̀jù sóò nìkan ni ṣéwé ẹni ẹlámọ́ pèjókòó láwọn níkàlẹ́ mọ̀ ṣàlàyé àṣejù fún ìkan tó yẹ kó mọ̀ gan kò tí mọ̀ so a máa dísà rẹ̀ pé ẹ̀yìn tààrin àfáyì wà láyé ti pọ̀jù jàre kò lé tó yẹ tó gbà lé onáà ní pé ó yẹ ká mọ̀ ìkí nìyẹn o ká mọ̀ fàwọn kankan lẹ̀ tó bá kírun sí wá di kí méjì ó ti wà ókè náà torí ẹ̀ lọ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ àwọn mùsùlùmí lónìí torí ẹ̀ lọ wọ àwùjọ wọn ẹ máa rí pọ̀pọ̀lọpọ̀ ní àṣẹ tó ti kí ìyẹn wọn ti dá alágbádá tó yẹ sí pé àṣẹ jù tán sọ pé láti jù gan ọ̀pọ̀lọpọ̀ kí nìyẹn o wọ́n mọ̀gán tó jáṣẹ jù wọ́n ti pé wọ́n ti mọ̀ pé wọ́n tó wá dúró ti Islam gangan ní kí nìyẹn o wọ́n gan aláṣẹ jù Allah subhanahu wa ta'ala ó ń bá wa sọ̀rọ̀ ní Suratul Baqarah ọlọ́wọ́ bá ní pé wa kadhalika ja'alnakum ummatan wasatan ọlọ́wọ́ bá ní pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn ọlọ́run ọba láṣẹ sí ẹ̀yin wa kadhalika ja'alnakum aṣeṣe yín ní ìjọ kan wasatan tó wà láàrin méjì ay al-umma allati bayna al-ifrat wat-tafrit ẹ wà láàrin pé ẹ̀ ní sí àṣejù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀ ní sí ìyẹ̀wò ẹ̀ ní sí àṣetò ibi ìbàyí láti mọ̀ wípé ìwà láàrin méjì tọ́lọ́wọ́ bá ròyìn wa pẹ̀lú rẹ̀ ìwà láàrin ẹ̀ náà ní káyẹ kí nìyẹn o ká mọ́ múfẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala láṣẹ kí nìdí Ọlọ́run bá ní pé takunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida Ọlọ́run bá ní pé bá a ṣe ṣe láwùjọ tó sí pé àwọn èèyàn tó sí pé wà láàrin méjì takunu shuhada'a 'ala an-nas kẹ́lẹ̀ bá jẹ́rìí lé àwọn èèyàn lórí ẹni tá jẹ́ ilé àwọn èèyàn lórí òun náà lẹ tẹ́síkò náà kí ni ọjẹ́ kó náà dúró dédé lórí ẹ̀sìn tẹ́síkò mọ̀ nǹkan tó ń ṣe o lè fẹ́ jẹ́ ilé àwọn èèyàn lórí tẹ́síkò náà mọ̀ nǹkan tí wọ́n náà ń ṣe so ayà yìí bàtà àwọn máṣe tẹ̀síwò rẹ̀ sí wọ́n ní pé nínú àgbẹ̀ táwọn ń bẹ ayà yìí pé tọ́lọ̀ bá ti mú àwọn ànábì Ọlọ́run subhanahu wa ta'ala bá ti mú ọjọ́ ìkẹyàmọ̀ Ọlọ́run má nàbí Nuhu wa a sọ pé alayhi salatu wassalam abẹ́ pé abẹ́ lọ àwọn èèyàn ẹ̀ pé àṣí mo jíṣẹ́ nínú àwọn ọjọ́ ìyàmọ́dá ló ń pè ń àwọ̀ àgbọ́
ìsàlẹ̀ àgbọ̀n kan òsàn kankan fún wa o litakunu shuhada ala an-nas tí wá pè àwọn àjọ Muhammad sallallahu alaihi wasallam aláwọ̀ ajẹ́ ìgbóhùn lóòótọ́ àbáláyé ṣùgbọ́n kí nìyẹn ó jíṣẹ́ tó ránú arínú al-Qur'an al-Karim torí ẹ̀ ìwà ní ìwọ̀tún wà láàrin méjì ta wà ẹ̀ la fi ń jẹ́ ìjọ tó kí nìyẹn ìjọ tó dúró dédé ìwà mọ́ jẹ́ ìjọ tó dúró dédé yìí a ó túnmọ̀ sí pé ìdúró ti ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bó ṣe yẹ ká dúró ti ẹ̀sìn Ọlọ́run Ọba náà àwọn owó wà láwọn tó yẹ sí pé àti ẹ̀ ń pè láwọn tó yẹ sí pé wọ́n jẹ́ àwọn aláṣẹ ètò náà àwọn aláṣẹ ètò tó yẹ sí pàfilẹ̀ mọ̀ wọ́n aláwọ̀kọ́ ni pé ìròrí wọn nípa gbogbo nǹkan ọ̀rẹ̀ ẹ̀sìn ló yàtọ̀ kágbé láti ó ti ga jù òun náà ni pé àwọn aláṣẹ ètò báwọn làwọn ṣe máa ń ronú pa Allah subhanahu wa ta'ala táwọn máa ń ronú pa Allah subhanahu wa ta'ala nínú orí àwọn tọ́jú àwọn aláṣẹ ètò àwọn máa lé òun ọlọ́wọ́ tẹ́ ń sọ yẹn gan náà lóòótọ́ òun ló dára lóòótọ́ ṣùgbọ́n kí nìyẹn o laysa ala kulli shay'in qadir kò lágbára lórí gbogbo nǹkan èmi ti gbọ́ lẹ́nu tó ti sọ rí ó dẹ̀ pẹ́ ẹ̀ mùsùlùmí pé ọlọ́wọ́ tẹ́ ń sọ kò lágbára lórí gbogbo nǹkan ẹ̀kan ń pè Ọlọ́run bá ní tó ráwọn kankan wà tẹ́ kí nìyẹn ò tí ò lè ṣe ẹni yìí dẹ̀ pẹ́ ẹ̀ mùsùlùmí irú ẹni báyìí sí tó ní irú fáírọ́ọ̀sì báyìí lọ́pọlọ irú ẹ̀ náà á sì mọ̀ dúrópọ̀ ọmọ fẹ́ tó pàwọn kan jáwọn aláṣẹ jù bẹ́ẹ̀ lè ohun gangan ní bàbá aláṣẹ ètò gan lẹ́kọ́ mọ̀ pé ní bàbá aláṣẹ tẹ́ torí pé ibi tí ẹkọ́ Ọlọ́run Ọba sí ògbé síbẹ̀ ó ti lọ nà sálà Ọlọ́run Ọba kù láyé ètò ẹkọ́ wà Allah subhanahu wa ta'ala sọ fún ọlọ́pàá inna Allaha ala kulli shay'in qadir ọlọ́pàá ó lágbára lórí gbogbo pátápátá ni kí wọ́n kan wá dé kó wá ní ọlọ́pàá tẹ́ ìsọ̀ yẹn kò lágbára lórí gbogbo nǹkan tó ráwọn kankan wà tó yẹ kò lè ṣe kó wá sókè nǹkan kó wọ́n fẹ́ mú nǹkan tó kò lè ṣàwọn nǹkan báyìí so nínú ọpọlọ wọn òun náà ní kí wọ́n kọ́ gbé látòrí Allah subhanahu wa ta'ala ni torí ìmánì wọn àgbọ́yé wọn sọ́wọ́ subhanahu wa ta'ala lọ́jọ́ kọ́ ní pọ́blẹ́mù náà tó ẹ́ sí pé tí àgbọ́yé wọn sí Ọlọ́run subhanahu wa ta'ala wá ní problem kò sí mọ̀ sí ní problem ẹ̀sìn tó kù lórí ẹ́ sí kí wọ́n ní problem pẹ̀lú gbogbo nǹkan ẹ̀sìn ni sọ̀láàtì tá ń sọ lónìí ìsẹ̀wá arínú tó pé kí nìyẹn o tó bá ń kírun sí tọ́kẹ̀rẹ̀ bá ti mọ́ kí ló ń ṣe káàkiri òun kírun ọkẹ̀ ò mọ́ ẹ̀yìn náà wo ókè sí wọ́n tó wá kírun lọ́kàn tí ẹ mọ́ àbí kí láì fi sọ pé ọkàn tí wọ́n mọ́ tàbá ti rí ṣe dáadáa lọ́wọ́ ẹ̀ wọ́n gbé látòrí Ọlọ́run Ọba wọ́n tó débi ẹ̀sìn wọ́n ṣe máa gbé lọ nìyẹn ẹni tó wá jẹ́ lọ́pọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run Ọba yẹn àkí ń gbéjà rẹ̀ láyé àkí ń gbéjà Ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n Ọlọ́run Ọba pa láwọn kankan tó pa láṣẹ àwọn kan tó yẹ ká mọ̀ ṣe tó yẹ dandan fún wa ní ká mọ̀ ṣe lára rẹ̀ lẹ́nu pé ká ṣe dáwà sí Ọlọ́run subhanahu wa ta'ala lóòótọ́ Ọlọ́run Ọba ní ká mọ̀ sí kí Ọlọ́run táàbá ṣe nǹkan tó yẹ ká ṣe kò dín nǹkan kan kù ní agbára Ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n ṣíṣe wa ó fi ń túmọ̀ sí pé a fi ń ṣe kí nìyẹn o à ń gbọ́wọ̀ sí Ọlọ́run Ọba lẹ́nu ni torí ẹ̀lú kan mọ́ ń sọ jù náà nìyẹn wọ́n á ní kí wọ́n láyé ti pọ̀jù Ọlọ́run Ọba ò ṣe é gbéjà aláàgbéjà Ọlọ́run Ọba ṣùgbọ́n à ń ṣe nǹkan tọ́lọ́run Ọba pọ̀ wá láṣẹ gẹ́gẹ́ bí kí káwọn pààyàn sí dáadáa pé ẹ ṣe Islam ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe nínú ẹ̀sìn Ọlọ́run Ọba ẹ gbà pọ́nlọ́run sọ̀rọ̀ àtàlọ́wọ́ tó máa ń ṣe ló máa ń gbọ́yàn lọ́wọ́ ẹ gbọ́ nǹkan oríṣiríṣi tó yẹ ká mú pè àyàn sí níbi tawhid àwọn ọmọ ṣe lẹ́tẹ̀ẹ́gbà fi kíni àfi ń pè àwọn èèyàn sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n tá a bá ṣe kò dín nǹkan kan kù ní Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tó já àwọn ọlọ́pọ̀ ọpọlọ wọn ti kí nìyẹn o tọpọlọ wọn ti fi lọ síbi àṣẹ ètò wá rí ní ìgbé ẹfà àwọn èèyàn lẹ̀ kọmọ ìkí nìyẹn o kọmọ ṣe nǹkan tó wá wù wọn ni nínú ṣìáàrù wọn nìyẹn dáa al-makhluq lil-khaliq ṣìáàrù wọn nìyẹn pé ẹ fi àwọn ẹ̀dẹ̀ Ọlọ́run Ọba lẹ̀ fún kí nìyẹn o fọ́lọ́n tó dá wọn hátàdé àwọn ilẹ̀ alábára kò ṣe àwọn tó mo ti gbọ́ lẹ́nu àwọn èèyàn yìí dáadáa látọ̀ ní sí tàbí sí gbọ́ inú Nàìjíríà tá ń sọ yìí tó wà ní ẹfà èèyàn lẹ́jà rẹ̀ nǹkan tó wà ìwọ̀ ṣe wọ́n ló dáwọn ni ẹmọ́ dájọ́ rẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló tún dáwọn lẹ́lọ́wọ́ gẹ́gẹ́ al-makhluq lil-khaliq ẹfà àwọn ẹbúsọ̀ ẹfà àwọn ẹ̀dẹ́ Ọlọ́run wálẹ̀ fáyìn tó bẹ́ẹ̀ tó dáwọn jàre
látàrí kí ni yẹ o wọ́n fi ń fà ikú ò níbi kí ni yẹ o níbi ìmọ̀ ṣe al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar wọ́n fi ń fà ikú ò níbi ìmọ̀ pàṣẹ dáadáa àti ìmọ̀ kọ ìbàjẹ́ fáwọn èèyàn ṣé ọ̀rọ̀ yíwá rí bí wọlé ní ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba pé ká fáwọn èèyàn lẹ̀ kò rí bí wọlé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́run bá ní pé a ní fìyà jẹ ní kankan o àti kí ni àbí lọ́wọ́kọ́ owó jíṣẹ́ káwọ́kọ́ ìjẹ́ fún wọn náà torí pé kò dẹ̀ sí wọ̀dífà òjíṣẹ́ náà ní pé kí ni yẹn kó pe àwọn èèyàn sí ojú ọ̀nà Ọlọ́run subhanahu wa ta'ala tí ó bá ti wá pè wọ́n rẹ̀ tó fi wọ́n lẹ̀ bọ́ọ̀lọ́wọ́ ilé fi àjẹ wọn torí pé tí ó bá ti gbọ́sọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala lẹ́nu sí ó ti lẹ́tọ̀ọ́ sí yà nìyẹn so tó bá ti wá lẹ́nu tó lè pè pé nǹkan tó yẹ kó o ṣe rè ayé sí pé ní kò yẹ ká fi àjẹ nìyẹn so nínú nǹkan tó yẹ ká kọ́kọ́ lọ mọ̀ òun náà ní pé a máa ń pe àwọn èèyàn síbi dáadáa pàápàá jùlọ ká pè wọ́n síbi nǹkan tó yẹ kán ní láti ọkàn sọ́lọ́run àwọn subhanahu wa ta'ala alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ká pè wọ́n sí la ma'buda bi haqqin illa Allah ká pè wọ́n sí kalimatul ikhlas kalimatul la ilaha illallah ká pè wọ́n sí pé nìkan kò tọ́ sí ìjọsìn lódodo àfọlọ́run subhanahu wa ta'ala èyí tá a sọ yìí lọ́dọ̀ àwọn tó jẹ́wàá aláṣẹ ètò wọ́n á rí ní ìgbé ohun tí ń tapà àwọn òkè tó bá ṣe ìsìláàmù gan tí ó sọ pé kò sí Ọlọ́run bá nìyẹn mi sọ pé kò sí Ọlọ́run bá gẹ́gẹ́ mi sọ ní pé ìjọsìn kò tọ́ sẹ́nì kankan àyàfi ta ní ẹ̀fọ́lọ́wọ́ subhanahu wa ta'ala nìkan ṣoṣo ẹ̀yìn ká mọ́ àtàkù ẹ̀kọ́ tí ń sọ̀rọ̀ yìí yẹ̀dẹ́rìn Islam òun náà pẹ̀lú ẹ̀lú mùsùlùmí tó yẹ kí tó bá lọ tẹ́wàá wọn káàkiri ìsìn kódà wọ́n tẹ̀wà pọ̀ lórí àwìdà dáadáa tẹ́wà rí wọn ẹwà ní mùsùlùmí làwọn wọ́n lè wọ́n fi yẹ ikú gbogbo mẹ́tẹ̀ ń sọ yẹ gbogbo ọmọ bá dí ìsìláàmù yẹ ló ti wó dánù ó dẹ̀ pẹ̀ ẹ̀ mùsùlùmí pàtí ẹ̀ ní pé ẹ̀fà rẹ̀ yẹ́lẹ̀ kan wọ́n sì nǹkan tó wá wù wọ́n ó dẹ̀ pẹ̀ ẹ̀ mùsùlùmí ìwé ẹni ẹ̀dẹ̀ yẹ́ ìsàdẹ̀ mọ́ sọ fáwọn ẹnìkan ní kí nìyẹn o àwọn ẹnìkan aláṣẹ jù tẹ́wà òun ta ló gbẹ̀lẹ́ òkùnlá láṣẹ jù àwọn tó ń pè ẹ̀tún yóò lọ dáadáa ló gbẹ̀lẹ́ òkùnlá láṣẹ jù torí pé ọpọlọ tí ẹ̀ òun ló dìzáìn àṣejù yẹn ẹ̀sìn kan ló design ẹ̀lẹ̀ fún òun ló design kalẹ̀ pé ẹ̀tọ́ wá ti ṣe báyìí tó wá ti ṣe báyìí aláṣẹ́jù ní wọn so ọmọ arí ní ìkẹwọ́n tó wá ti lọ pípẹ́ mọ́ sí Ọlọ́run ọba ẹmọ́ sẹ́lẹ̀ wílẹ̀ Ọlọ́run ọba kò ti aláṣẹ́jù lọ́dọ̀ ẹwọ́ ẹni ẹni ẹ kúrò ẹlòmí ìdájọ́ kí ní mọ́síláṣí àmọ́ fún pé ẹfà èèyàn lẹ́jà rẹ ilẹ̀ ń dàmú wọn sí nǹkan tó wá ti wọ́n kẹ́ ṣe ó dẹ̀ ẹwọ́ ẹni ìdẹ́rẹ̀ èsì òun náà kí wọ́n bá wọn ṣe ogun kẹ́kọ́ wọn ṣe ní Islam irú fáírọ́sì rẹ̀ dẹ̀ wà nínú ọpọlọ rẹ̀ tó ń gbé káàkiri so eléyìí nínú àwọn aburú tó ẹ́ sí kó gba ẹ̀ láwùjọ wa gan òní náà ni àṣẹ ètò pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa yìí kúrẹ̀ ẹni tó ń ṣe ẹbọ tó ẹ́ sí pé ó lè mọ́jọ́ kọ mùsùlùmí lóòótọ́ ó dẹ̀ ṣe ẹbọ tó wá náà rí pẹ́bọ ni tí ọ̀kan wá tó wáyá dé pé ẹmọ́ ṣe ẹ̀bọ̀ ọmọ nǹkan tẹ́yìn ìṣẹ̀yí ẹgbẹ́ ẹnu mùsùlùmí aláàjì ilẹ̀ pé ayé ẹlọ ájì ẹgbẹ́ ṣe mùsùlùmí kódà ẹ tún ó súnà yíyan mùsùlùmí ni ìyàwó yí mùsùlùmí ni ọmọ yí mùsùlùmí lẹ pé wọn ẹmọ́ ṣe ẹbọ mọ́ wọn ní ké wàá tó wáyá tó wáyá nìkan àìfílẹ̀ jàre ẹfílẹ̀ ṣe wọ́n ṣáyẹ rẹ ní kò tí ìgbà sílámù rẹ̀ jẹ́ náà ó ń pẹ̀rọ ọdún ó tún láwọn èèyàn ní ájì gan wọn ni kò tí ìgbà sílámù rẹ̀ jẹ́ jàre ẹ fi kalẹ̀ ìwé ẹni báyẹ̀ lẹ̀rẹ́ ìsìn tó wá rẹ̀ tó máa ń sọ́wọ́ báyìí pé àìkọ́ tó ń ṣe yíò dá ọmọ arí sálàṣẹ́ jù ẹ̀yìn náà wọ́n lápẹjúwe nígbàtọ́bà kan náà wọ́n bá lẹ Yorùbá tó ṣaláìsí láìpẹ́ yìí ẹ wo bí àwọn ilẹ̀ dà ọ̀rọ̀ ẹrú máa yẹ̀ lójijì ẹgbẹ́ sí pé a mọ̀ pé lóòótọ́ mùsùlùmí ló ń kọ́ ya mọ̀ ó kọ mùsùlùmí ló ń jẹ́ lóòótọ́ alámọ̀ pé níye kí nìyẹn o ó ń ṣẹ́ bọ́ òun lè fi rin ilẹ̀ pé kí nìyẹn o bóun wà lórí ojú ọ̀nà bàbá bó òun ṣe Ṣàngó òun bọ ọ̀gbun òun ṣe ojú ẹ̀ ó dẹ̀ kú tan ẹ̀kẹ́lẹ́ dìde pé ẹ̀ṣẹ̀ wá nípò ìṣe mùsùlùmí ẹni tó lọ ájì bàbàdé ìgbàtọ́ lọ ájì ńkọ́ wọ́n ti fẹ́ dárú èèyàn lójú ẹ̀yẹ̀ tí nínú àwọn tó jáde pé ẹni yí mùsùlùmí ni pé àyíwọ́ lọ ájì ṣùgbọ́n tó wá dùn omi lójú ní gẹ́mù padà wá rí kílìpù kan ní àwọn fàtẹ́ pọ́ jára àfá àgbàlẹ̀ Yorùbá tó yẹ sí pé láyé ìgbà títí wọn làwọn kan ti ń takò pé mú ẹjá omi tẹ́ bìlọ́ǹgì sí tí ó fi yà àpò ní fún náà àwọn ẹgbẹ́ ti ń takò láti wà pé mú bàbá yìí ẹjá omi ta ìkíni yẹn ò tẹ́ bìlọ́ǹgì sí ẹ mọ́ pè lẹ́yìn àwọn ẹlẹ́bọ mọ́
wọ́n èlò kẹ́lùmọ̀ ẹ̀ náà nìyẹn ẹni tó kíjá fún ní súnnà irú ọ̀rẹ́ ni irú ọ̀rẹ́ ìṣọ́ máa lè fún wọn láti kí ni ò láti lè lẹ́wọ̀ wáyé pálásẹ̀ jù ní torí ó ti jáde ṣùgbọ́n káyé pé wọ́n yẹ́ lọ́dọ̀ àwọn onísúnnà pé èyàn nílùú boldness báyẹn ó pè àwọn yẹn jáde gẹ́gẹ́ bí àwọn ẹ̀wọ̀n náà ní ó kọlù ẹ̀ áùtù gẹ́gẹ́ ó pọ́ sọ́sílẹ̀ àwọn pé ẹjẹ́ àwọn bíjẹ́ bìlọ́ǹgì sí ẹwọ́n tẹ́lẹ̀ yẹn rẹ̀ lẹ́bọ mọ́ àwọn tó jẹ́ onísúnnà tó tí sọ pé ẹ̀rọ ti lẹ̀ wọ́n lé pé kí ni aláṣejù ni wọ́n pé wọ́n dẹ̀ pé àbá ní kéfèé yìí ṣùgbọ́n ewu àfáàtọ̀ ẹ́sìkò mọ̀ nǹkan tó ń ṣe níwọ̀n bá títà orí sí yé ó sì rí gẹ́gẹ́ nǹkan tẹ́lì yìí ṣe tí ń takò ìsìláàmù náà ó pẹ́ ẹnu ṣùgbọ́n kódà ó tún tún lórí aláàlájì lọ sí ájì lọ́dún kan ó tún wá dé wọ́n látún wá lọ́dọ̀ àwọn oníṣàngó àtúnlọ́dọ̀ àwọn ní Ògún ó lẹ̀ ní mùsùlùmí ní ó wá ká àbáyé lára pé ẹjẹ́ àmọ́bítẹ́ bìlọ́ǹgì sí àwọn ìfẹ́lẹ̀ jáde ọ̀lẹ́ ní kí wọ́n ẹ̀ fi lẹ́dà ẹgbẹ́ mọ́ kí ẹ fi àbálẹ̀ àbá ti kú kí nǹkan kìnnìkan ní kò kú ṣe ṣáàrí kò kú ni ó ti kú lóòótọ́ ṣùgbọ́n à ń sọ pé nǹkan tó kí nìyẹn o nǹkan tó ṣe ni tí ò bá ṣe àwọn ìjáde sọ àwọn èèyàn kan wá dìde àdúsùnmí ni kódà àtúwẹ̀ tó tún lọ sínú inú haram tó tún ṣe àdúrà fún pé ẹni yìí àṣà mùsùlùmí wà mọ́ta mùsùlùmí la ilaha illallah ó tún sọ pé ẹni yìí ó sì gbé ó ṣayé pé ó ṣayé mùsùlùmí ni ó tún kú sórí ìsìláàmù bóyá ń sọ nìyẹn nínú haram la ilaha illallah wa inna ilayhi raji'un ẹwọ aburú so ṣé irú àwọn ẹni bẹ́ẹ̀ ni a máa wá dìzáyà láti bù fún wa láàpẹ́ ṣe wú wọn tó ẹ mọ̀ sọ láti lọ ní irú ẹ̀ ìwọ́n ti ẹ̀kú sùn dákẹ́ wo tí ìmọ̀kan tó ń yá ṣe jù tó yá ṣe tó tó wà nù ẹ̀gan ò tí ìbọn mẹ́ ẹni tó lè máa sọ pẹ́ẹ́nì kan ń ṣàṣe jù òun náà lẹ́ni tó kí nìyẹn òun náà lẹ́ni tó wà láàrin méjì kò ṣe jù kò lè ṣe kí nìyẹn o kò lè ṣàṣe tó náà lábala ti èyí tó jọ mọ́ tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala nìyẹn o wà lọ kẹrin kéṣe láàrin àwọn tó ẹ́sí kó ẹkí nìyàn pé anú ṣùgbọ́n tó ẹ́sí pé àṣẹ tó ti wá gbalẹ̀ tó ẹ́sí pé àfẹ́ wá mọ̀ nǹkan tó ń jẹ́ ìsìláàmù gangan mọ́ bí tó lè dé àtúwárẹ́ nìkan tó ẹkú rẹ̀ mùsùlùmí láìpẹ́ yìí òun náà tún lọ jo ìyẹn bọ́ bí i pé àtúwárí inú àyàn tó ẹ́sí ká túnmọ̀ pé ilé ìgẹ̀ ìwọ gan àṣíwò pé ìwọ gan ojú ọ̀tọ̀ wà ló kọ́ wá pẹ́ ní eré kéfèé yìí ni àdẹ̀tún nínú àfáàdúnyà lè pé àwọn tó kí kéfèé yìí ni mọ́ bí ó sì wọ́n Islam ló wà láyé tó wọlé òṣà tó ẹ́ sí pé tí ẹni tó pè ní kéfèé yìí tó wá pè ní kéfèé yìí ilẹ̀ ìrọ̀jú ẹni tó pè ẹni tó ń ṣe ẹgbẹ̀ ẹni kéfèé yìí tó lè mú ẹ̀pẹ̀ ní kéfèé yìí kò yẹ kí ẹ̀ ní dáútí pé kéfèé yìí mi lóòótọ́ tó ẹni tó pè ní kéfèé yìí ẹgbẹ̀ bá ńlá aláṣẹ ètò ni so tó lè mú rẹ̀ fi rí ní pé ìwọ yìí nǹkan tó ṣe yóò ti bọ́ sínú kéfèé yìí kẹ́niyẹ́ lọ tú ara ẹ̀ wò ó ti kó sí nǹkan tó lágbára bẹ́ẹ̀ ni èyí tó wá sọ ẹgbẹ́ kàmọ́ rí láìpẹ́ aláṣẹ ètò òun náà o àtúwárí náà omi tó wá jáde pé bóyẹ tó sọ èyí tó rí bẹ́ẹ̀ náà Allahu Akbar ewu aburú ṣé àìmọ̀ nǹkan tó ń jẹ ẹbọ mọ́ ni àbí àìpàtàkì àgbọ́yé ẹ̀sìn mọ́ la fẹ́ pé tó fi ẹ́sí pé ọpọlọ yẹn ti wá dọ̀dé pé àṣẹ ètò yẹn ti wá bá wọn débi pé wọn mọ̀ nǹkan tó ń jẹ́ ẹ̀tọ́ Ọlọ́run subhanahu wa ta'ala mọ́ wọ́n ń gbé ẹ̀tọ́ Ọlọ́run ọba òun gbé fóṣà òun gbé fẹ́ni tí ó tọ́ sí ó dẹ̀ pé ẹni mùsùlùmí ó dẹ̀ mọ́ sọ fáwọn kan ṣàṣejù irú ẹni tó wá nírú orí báyìí ẹ̀mọ̀kan tó wá ṣẹlẹ̀ ìwọ tó wá pè sílẹ̀ pé nǹkan tó ń ṣe yóò dáa mọ́ pé mọ́ ṣẹbọ mọ́sílámù mọ́ kí ló máa sọ a ní fìmílẹ̀ jàre ẹ̀yà aláṣejù yìí tó ti bẹ̀rẹ̀ bó ṣe máa fi rẹ̀ nìyẹn tó wọ́n pọ̀lọ tí ẹ̀hún ti rí ní pé nǹkan tó ń ṣe ìbó ṣe yẹ kí nìyàn bí ẹ̀ṣẹ̀ wọn ṣe náà nìyẹn a máa rí ìkò tó wá ń pè pé mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ o ti ń jẹ kí nìyàn o ti ń pè sí di àṣejù nìyẹn wọ́n ni wọ́n pè sí di àṣejù jàre ẹ̀ka máa ṣe báyìí lọ so irú aburú nínú aburú ńlá tó ga jù tó mọ́ ń báyàn níbi ìṣàṣe ètò òun náà ni pé èèyàn ní àgbọ́yé tó yẹ nípa Ọlọ́run subhanahu wa ta'ala náà nínú aburú tó tún wá wà lábẹ́ ìmọ̀ ìṣàṣe ètò tó yẹ sí pé ká tún lè kíyèsí púpọ̀ pàápàá jùlọ láwùjọ àwọn tó yẹ sí pé a sì máa rí wọ́n sì súnmọ́ wa nínú ẹ̀sìn kódà ó lè mọ́ ṣẹbọ
ẹ̀ ní ipò ń ṣẹbọ ṣùgbọ́n ẹ̀sìn máa rí ní ìpé àti ètò ó ti tì dáwọn lẹ́bù kan òun náà ní pé at-taqlilu min sha'a'iri ad-din aw al-istihza'u bihi òun náà ní pé wé ẹni báyìí ń táwù ẹni tí àṣẹ ètò wá ti wọ̀ lẹ́wù kódà bóyá sí pé àdíọ́kàn rẹ̀ àṣírí ó sì ń dúró dédé kódà ó lè mọ kí ó lè mọ gbà rẹ̀ òun náà ní pé kò ní ka àwọn nǹkan tó jẹ́ àwọn òfin ẹ̀sìn kò ní ka kún mọ́ a mọ̀ rí ní pé kò le tó báyìí náà ni tí wọ́n pé as-salatu wájíbà ní àìwọ̀ kò le tó báyìí jàre az-zakat kò le tó yẹ as-sawm kò le tó yẹ al-hajj kò le tó yẹ kódà kẹ́ sọ fún wípé Ọlọ́run subhanahu kò mọ́ ṣe nǹkan báyìí tó á ní ìwọ́n kan sọ ti ẹni jàre sọ́lọ̀ bá wá oòrùn ní a ní sọ́lọ̀ bá ikú nìyẹn sọ́lọ̀ bá wá oòrùn àgbọ́yé tí ẹni pé ìmọ̀ oòrùn Ọlọ́run ọba Ọlọ́run pé kí olùmọ̀ ṣe tó wá ti gbé Ọlọ́run ọba oòrùn Ọlọ́run ẹwò ya inú al-Qur'an ní suratu Ghafir Ọlọ́run ọba ní kí ni Ghafiru dhanb wa qabilu tawb shadidul iqab zitol Ọlọ́run wá ní kí Ghafiru dhanb Ọlọ́run bá tán sọ̀rọ̀ ìgọ́ọ̀fì ọwọ́ tó máa ń ṣe àforí ẹjẹ́ ẹ̀ṣẹ̀ fún yẹn ni wa qabilu tawb ó sì máa ń gba tútú bẹ́ẹ̀ ní wáyé kí nìyẹn o ẹn tó wá túbá Ọlọ́run àdáadúró síbẹ̀ o shadidul iqab bóyẹ́ sí kó máa ń ṣàforí ẹ̀ṣẹ̀ fún yẹn ó mọ́ ma tútú báyìí náà shadidul iqab ọwá tó yẹ́ sí pé ó lè ní ìgbà ìjẹniyàn níyà ni tó yẹ́ sí pé tó wọ́n fẹ́ jẹ́ ìyàn ya kò sẹ́ni tó lè bọ́ lọ́wọ́ ìyà rẹ̀ ibi tí jẹ níyà rẹ̀ lè dé zipol ọwá tó yẹ́ sí pé òun ló ní kápá lórí gbogbo kápátá so nínú àwọn àgbà tó yẹ ká kíyèsí lélẹ̀ òun náà ní pé ìmọ̀ ṣàṣe ètò ìmọ̀ ń jẹ́ kí èèyàn ṣe àṣìgbọ́yé pẹ̀lú àwọn nǹkan tó jáwọn òfin ẹ̀sìn wà mọ́ rí ní ìgbòmọ̀ ọ̀pọ̀ ọmọ sọ̀wọ́n láta paláṣẹ fún wa wà mọ́ rí ní ìwé kò lè tó báyìí náà fi mọ́ mú ní pé àfiwọ́ ráwọn tó ẹ́ sí pé ọmọ mùsùlùmí lónìí tẹ́wà ń gbé kan lọ kírun àwọn wípé àwọn mọ̀pọ̀ ìhun tẹ́ ń sọ yẹ ọ̀rọ̀ yẹn ni o ṣùgbọ́n táwọn bá kí náà ṣùgbọ́n àwọn ìyá ti di kèfèrí ọkùnrin mi mọ̀ náà tọ́kàn mẹ́rẹ̀ ti mọ́ rẹ̀ sí tí bá kírun kò sí problem ara wọn tó ń sọ tẹ́lẹ̀ pé ọmọ ní mùsùlùmí tó lè yẹ sí pé tó wáyé sí pé ọ̀rọ̀ gbésí ayé rẹ̀ ni kò ní gbà báyẹ̀ o kí ọkọ̀ orí yẹ fún yẹn kó wá fún lówó kó wá náwó ẹ̀jẹ̀ kó wá ní iṣẹ́ tí mo gbé fún ẹ̀dà mọ́ oríṣẹ́ tó wá àmọ́ kódà iṣẹ́ ó wà lọ́kàn mi fẹ́ ṣe ṣùgbọ́n owó ẹ̀kàn rẹ̀ mo ti ná jẹ ni mo nídìí owó mo á ná jẹ ṣùgbọ́n ọkàn mi mo ṣe wà yí ó wà níbi iṣẹ́ yẹn kí lè àwọn bẹ́ẹ̀ nìyẹn tí ó bá dé police station ń jọ ẹ̀ kódà àwọn àdóbá ọmọ alájá ń jọ ẹ̀ tì torí èyàn bá jà débi pé ọkẹ̀ mọ́kẹ̀ ọkẹ̀ wà ní iṣẹ́ òdẹ̀ náwó iṣẹ́ jẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní kí ẹmọ́ kíhun àbí kò mọ́ ṣe nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn kọ́ wọ́n sọ pé kí nìyẹn kò mọ́ sọ pọ́kẹ̀ mọ́ iṣẹ́ tí ẹ bá ń ṣe lámọ́ tọ́ka sí pé ọkàn yẹn mọ́ lóòótọ́ àìmọ́ ṣiṣẹ́ yẹn sọ ti ń túmọ̀ sí pé ọkàn yẹn kí nìyẹn ọkàn yẹn ní pọ́blẹ́mù náà ni wọ́n tó kí wọ́n sì wá pọ́kẹ̀ ẹmọ́ pé ẹ̀ dáadáa ní ẹ o lè mọ́ báwọn èèyàn lò níbàlò dáadáa ṣùgbọ́n láàrin ẹ̀ sọ́lọ́wọ́ subhanahu wa ta'ala àlè pè ẹlẹ́yàn rẹ̀ ó kéré jù tá lè pè wẹ́rí òun náà ni fásik pò kí náà la máa pè kó lápẹ́ sí pé òun ló mọ́ ń kí gbogbo àdúgbò ṣùgbọ́n kò wá kí ń kírun ó dẹ̀ pa ẹ̀ mùsùlùmí lóòótọ́ ìwà tó wù kó ń kí àgbò ìwà dáadáa ní tẹ́ka ó ṣe àmà gírìtì ẹ̀ ṣùgbọ́n àìmọ́ ṣẹ̀tọ́ ọlọ́run ọba fọ́lọ́run ọba ẹ̀ fásikù ní ẹ tó yẹ sí pé a ní mọ́ fojú èèyàn rẹ̀ wù ẹ́ níbi ẹ̀tọ́ ọlọ́run ọba ṣùgbọ́n àtòwé ṣẹ̀tọ́ ọlọ́run ọba fún torí ìdí ilé nínú àwọn abala tó yẹ ká kíyèsí òun náà ni abala ìmọ̀ ṣàṣe ètò níbi àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ìjọsìn ọlọ́run subhanahu wa ta'ala débi pé a máa rí àwọn èèyàn tó yẹ sí pé wọ́n mọ̀ sọ̀rọ̀ búkú ní pàdébà Muhammad sallallahu alaihi wasallam tí ọ̀kan máa dìde pé ẹmọ́ bọ́ náàbì mọ́ ẹmọ́ sọ̀rọ̀ búkú tó lásán náàbì mọ́ àwọn ọmọ ẹgbẹ́ fi wọ́n lẹ́jàre ṣé ìwọ̀lá náàbì ní sípábí ìrìnà náàbì ní ètò dẹ̀ sọ̀rọ̀ yìí sí ẹ̀dẹ́rìn Islam òun náà pẹ̀ ẹ̀lú mùsùlùmí wọ́n lẹ́ni kẹ́ mọ́ sọ̀rọ̀ búkú sánàbì mọ́ pé ànábì ẹni tẹ́ sọ̀rọ̀ búkú sí ẹjọ́ sí pọ́wọ́ sọ̀rọ̀ gbé sípò tó ga ní àwọn ní kẹ́ fi wọ́n lẹ́jàre sí ìwọ̀lá náàbì ní nǹkan tó wá wù wọn kan fẹ́ mú wọn sọ láà wọ́n tó wá sọ wípé ẹgbẹ́ ẹ̀tọ́ ànábì ẹgbẹ́ kí ni ẹgbẹ́ ẹfọ́lẹ́bì lẹ́tọ̀ rẹ̀ wá níbo tí kí ni ẹwọ aláṣejù ní ẹ́ alákatakítí ní ẹ́
kí ló ṣe tó ipò ń pè wọ́n sí di ẹ̀tọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó nínú abala bí tó yẹ ká kíyèsí púpọ̀ òun náà ni abala pé kí ni àwọn ẹ̀tọ́ tó yẹ ká fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tọ́ ń pa mùsùlùmí lónìí náà mọ ẹ̀tọ́ tó tó Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ ń pariwo pé àwọn nífẹ̀ẹ́ Ànábì yẹn lóòótọ́ pé kódà wọ́n mọ̀dé àwọn ni ṣùgbọ́n ṣé wọ́n fún lẹ́tọ̀ọ́ ìrúṣẹ́ kan fún wọ́n fún tó yẹ wọ́n fún lẹ́tọ̀ rẹ̀ ní gbogbo nǹkan tó yà wíyàn ká jìnà sí wọ́n ayé kí ni wọ́n á gbìyànjú àti jìnà sí nǹkan tó wá pàwọ́ láṣẹ ká mọ̀ ṣe wọ́n ayé kí nìyẹn wọ́n ń pa mú ṣe wọ́n sáyé má ti mọ̀ ṣe nǹkan tó wọ́n bá tàbí fi pa wọ́n láṣẹ tó yẹ tàbá wọ àwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn yẹn ti dálẹ̀ látara wọn ò pé kò lè tó yẹn náà ni Sheikhul Islam Taymiyya rahimahullahu ta'ala wọ́n ń ṣàlàyé ọ̀kan fún wa nínú tí àwọn Iqtida'us Siratal Mustaqim wọ́n ní pé nígbàtí àwọn ìjọba kan tán rí pé àwọn èèyàn kí ètè dé kútúbà mọ́ kí ètè dé ìdù mọ́ pé àsàmìlà wọn kí ń dúó gbọ́ kútúbà lẹ́yìn ìdù mọ́ wọ́n ní pé ó pé báyìí kí ń gbọ́ kútúbà mọ́ yìí ẹ jẹ́ ká mọ́ ṣe kútúbà kátó kírun káyẹ kí ni ẹ̀ káwọn ẹ̀ká mọ̀ ìtútù àkí ní ẹ̀ ká tó kí òun láì pàwẹ́ kí jùmọ̀ so orí kí mútù wọ́n fún ẹ pé nǹkan tẹ́ ń ṣe yìí àṣẹ ètò tẹ̀yìn náà ló kó bá àwọn ẹni tí ẹ ń sọ̀rọ̀ wọn yìí wọ́n sì sọ fún wọn náà ní pé àṣẹ ètò ló fà nǹkan tẹ́ ń ṣe yìí ẹ láwọn èèyàn kí ètè dé kí ń dóná kútúbà lẹ́yìn ìdù ẹ wá ní kẹ́yìn gbé kútúbà síwájú ìdù ẹ̀fẹ́ kí ni ẹ̀fẹ́ dàrú so ẹ máa kọ́ ṣe kútúbà lẹ́yìn ẹ̀fẹ́ tó wá kírun ní ẹ̀yìn mútù wọ́n fún ẹ pé nǹkan tẹ́ ń ṣe yẹ ẹ ti ń ṣe àṣẹ ètò nìyẹn torí pé iṣẹ́ àṣẹ ètò yìí náà ní pé ṣúyẹ́ kẹ́yìn ronú pé nǹkan tó wá kàn náà ní pé ó yẹ ká gbé kí ni ẹ̀ o ká gbé kútúbà síwájú ká wá gbé ìrun sẹ́yìn ẹ̀dẹ̀ ń pọ́pọ́ ń tẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam àdébìsẹ̀ ìlàkalẹ̀ fún ẹ pé as-salatu wa ba'daha al-khutbah àmọ́ ọkọ̀ kí mú náà lẹ́yìn àwọn ẹgbẹ́ àwọn ìwá ṣe kútúbà lẹ́yìn rẹ̀ so ìṣàṣẹ ètò wọn tán wà mọ̀ nǹkan tó yẹ kán ṣe ọgbẹ̀ ẹ̀ká wọ́n gbé kútúbà síwájú ká tó wá kírun ọ̀dà súnà rù nǹkan yẹn ló wá wọ́pọ̀ láwùjọ wa lónìí látàrí pé àwọn ọmọ ẹgbẹ̀ rẹ̀ sí di súnà ṣùgbọ́n àìṣe ètò wọn tó ti tọpọlọ wọn rú àwọn afẹ́mọ̀ da súnà rú mẹ́mọ̀ dórí rẹ̀ kodò lápèjúwe kí ló fẹ́sẹ̀ látàrí rẹ̀ ń ṣe wọ́n sọ pé àwọn mùsùlùmí ìjọ Sunday yẹn wọ́n wà lé àwọn mífẹ́ wọn lọ sí ṣọ́ọ̀ṣì okay fine kí wọ́n ló ẹkẹ́yìn ṣe ẹ̀ẹ́ká dá àsàlátù kalẹ̀ ẹwà ṣe tó torí pé nínú nǹkan àwọn afọ́mọ́ ń kà sí kó mọ́ ń bí bídá aláwùjọ òun náà làṣẹ ètò wà torí pé bídá rẹ̀ bí tó bídá alágbàdé àṣẹ ètò mọ́ ń bí bẹ́ẹ̀ náà àṣẹ ju ẹkí nìyẹn o mọ́ ń bí bídá àdádálẹ̀ àwọn wá ronú pé pàtàkì tí ń ṣàṣẹ ètò yẹ pé wọ́n àwọn mùsùlùmí là pè wọ́n tún wá ń lọ sí ibi tí ẹ̀kọ́ wọn lọ́jọ́ Sunday wọ́n tẹ̀ ń wá kírun kí wọ́n lè ẹ̀ká ṣe ó dà ẹ̀ká dá àsàlátù lẹ́jọ́ Sunday ẹjẹ́ adábídí alẹ́ fún wọn àwọn adálẹ̀ tán agbára àwọn náà wà ká mọ́ lónìí agbára àwọn òká mọ́ ṣé àmàrà tán dá lásàlátù káàkiri ìsìn kódà àwọn kẹtàwọn míì ṣe lásàlátù táwọn tó yà kìí ṣe mùsùlùmí bá rí wọ́n á ní pé ṣé àwọn mùsùlùmí náà mọ́ ń ṣe nǹkan báyìí ni mo ti rí dáadáa tán ní ṣé àwọn mùsùlùmí náà ti ń ṣe nǹkan báyìí tán ti ń dá oríṣiríṣi lásàlátù káàkiri wọ́n tó wá dá dúró síbẹ̀ wọ́n tó wá ń bá lọ pé òkè àdásàlátù lẹ pé àtàyò tí wọ́n tó tó wá tó di 31st of December láti fẹ́ bọ́ sí New Year ẹ jẹ́ ká gbé àwọn tọ́jú àwọn Christian àwọn ṣe crossover wà láhùn dínú ìyàní ẹ̀sìn títí wọn náà kú nìyẹn àwọn mùsùlùmí tó wọnú pé àwọn mùsùlùmí ẹ̀ náà ẹ̀wọ̀n ní nǹkan tán ń ṣe jàre ẹ̀ẹ́kẹ́lẹ́ ká tó ṣe ó dá ẹ̀ẹ́ká náà gbé láìlátù ọ̀rẹ́ abẹ́pẹ́ kí náà mọ́ ń pè ẹ̀ẹ́ká náà tajú sí abẹ́ 31st kan mọ́ ṣe mọ́jú wọn crossover àwọn adàálẹ̀ tán wítọ́ àlàwà lè dé àpàlàwà rí nínú àwọn tó já àwọn àfáàtàn ṣe gan àwọn náà tẹ̀ tó wọ́n pẹ́ tajú jù wọ́n náà pẹ́ ní crossover ẹwà burú àṣètò so bàtàwọn ẹwà tí ń ṣe àṣẹ ètò tó ẹ́ sí kò ṣe nǹkan tó yẹ kán ṣe nǹkan tó yẹ káwọn aṣètò ká fi wọn pè wọ́n sí ìsúná kò í ṣe àṣẹ ètò la fi wọn pè wọ́n ó dàbí ọ̀rọ̀ ṣe kàn bẹ̀rẹ̀ àní ọmọ ní tẹ́wàá kọ́ èèyàn síta tẹ́ẹ̀bá mójútó wọn kí ni o ọmọ àsọdámọ́ yí lọ́wọ́ àyàn ti sọdámọ́ èèyàn lọ́wọ́ ìsìn
àwọn tó dálẹ̀ gan kan ti padà wọ́n pé agbára wa kò káwé èèyàn yìí mọ́ o àwọn náà ti ń pariwo pé wọ́n ti kọjá àlà burúkú wọ́n ti sọdá mọ́ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n bá náà mòlídì náà ni àdúsọ̀rọ̀ sálọ́ ṣàlàyé fún wa pé ìjọ Monday náà bí òun dẹ̀ kí ni òun dẹ̀ mọ́ ń gbààwẹ̀ sallallahu alaihi wasallam òun dẹ̀ mọ́ ń gbààwẹ̀ ní ọjọ́ Monday ó clear ọ̀rẹ́ clear gan ni ìjọ Monday náà bó òun dẹ̀ kí ni òun dẹ̀ mọ́ ń gbààwẹ̀ lọ́jọ́ Monday àwọn kan dẹ̀ dé pé àjọ Monday ànábì yẹ káwẹ́ ṣe báyìí ẹ̀jẹ̀ àti mòlídì rẹ̀ wọlé jàre wọ́n bá dé mòlídì wọlé mòlídì ọ̀hún ló ní ìsìn mọ́ ti gbé wọlé tó táwọn afá pàwọ́ títí ẹ mọ́ gbé wọlé kò sí lára rẹ̀ tó ráwọn afọ́ òtí ẹ̀mọ̀ nǹkan tó jẹ́ mòlídì ni àfá tó jẹ́ àfọ́ ní ṣáájú àwọn tó jẹ́ àwọn sọ̀hábà àwọn nǹkan tó jẹ́ mòlídì wọn gbọ́ rí tó wá gbọ́n èdè ìsìnké oya ìwọ délé Abdullahi ibn Abu Mas'ud dìdélẹ̀ ṣé mòlídì yàwó pé mòlídì kẹ̀ wọn mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tó wá lẹ́yìn wọn lórí àwọn mọ́ mọ́líkì wọn mọ̀ nǹkan tó jẹ́ mòlídì láyé wọn pé mòlídì kẹ̀ wọn gbọ́ rí nǹkan tó mọ̀ ní pé sọ́rọ̀ sàlámì kìí tó àjọ Monday lẹ́gbẹ̀ẹ́ ọmọ yìí mọ́ ń gbà ẹjọ́ Monday ìgbà tó wáyá táwọn kan padà wọnú àwọn tó wá gbélẹ̀ náà àwọn tó ẹ́sì pé aláṣejù ni wọ́n ni tọ́nà tó ẹ́sì kí wọ́n sí lójú ọ̀nà tó jó dédé ni wọ́n àwọn wá gbé kalẹ̀ pé já ti mòlídì wọlé pé ká mọ́ ṣe mòlídì wọ́n wá ṣe wá dórí àwọn èèyàn títí wá bíbá náà lónìí àwọn adó mòlídì ọ̀hún wọlé ní síwáìsì àwọn tó ń ṣe mí gan ti padà ń pariwo pé mòlídì gan ti ń kọjá àlàbá yìí kí ló dé ṣé mòlídì ọ̀là tó ń ṣe yìí kò rẹ̀ sí tó fàájú pé àṣẹ ètò tó yí pé súnà ti wà nílẹ̀ fún ìtú ẹkẹ́ tẹ̀lé bọ̀yọ́ wọ́n pé súnà ẹwà fẹ́ mú nǹkan mí wọlé ẹ padà wá kí ni ẹ padà wá mú àṣẹ ètò yìí fi dábídí alẹ̀ tàbí ayé náà wà padà wá ká mọ́ torí ẹni náà aburú tó máa ń tẹ̀lé àṣẹ ètò òun náà ní pé nǹkan tí ó jẹ́ dandan fún wa padà lábọ́ra wa lọ́rùn ẹ wá wo nǹkan táwọn èèyàn pariwo fáwọn èèyàn lẹ́sìn lónìí gbogbo nǹkan tó jẹ́ àwọn tíra ẹ̀sìn tẹ́kọ̀ àwọn ìṣàlàyé ẹ̀sìn fún wa ọmọ ní kò nítumọ̀ pàtí ẹ̀rẹ́ tó ń takò sọ̀rọ̀ Bukhari sí pé sọ̀rọ̀ Bukhari tẹ́ sọ̀rọ̀ ẹ̀gẹ́ kò nítumọ̀ ṣé wé ẹni bẹ́ẹ̀ ló wẹ́pẹ́ sí Islam tó gbé dédé tí pé kò rẹ̀ sí kí a fẹ́ múnú sọ̀rọ̀ Bukhari náà fẹ́ mú ọ̀wà Muhammad sallallahu alaihi wasallam mú bẹ́ẹ̀ tọ́wọ́ tí wọ́n fi ṣe ẹ̀dà ní ìsìn ọ̀wọ́ láfẹ́ tó fẹ́ mú mọ́ tó rẹ̀ sí ọ̀wà níbi náà ló wà nù rẹ̀ tó ẹ́ sí pé òun náà lálẹ́ fi kíni lálẹ́ fi lálẹ́ yàtàlẹ̀ kìyàmọ̀ tó wípé àlemọ̀ yóò ṣọ́dọ̀ṣọ́ lọ àlè mọ̀sílámù yìí ṣe tẹ́yìn tán fi rán tó jẹ́ Muhammad sallallahu alaihi wasallam òun náà ló mọ́jú òun náà lọ́wọ́ Ọlọ́run bá fi rán táàbá ti wá mọ́ tẹ̀lọ́wọ́ rẹ̀ àbí ṣe sí rẹ̀ àbáwọn wa rẹ̀ bọ́ọ̀lẹ̀ ìfẹ́ ńlá lójú Ọlọ́run subhanahu wa ta'ala torí ìdí elé nínú àwọn aburú tó mọ́ ń tara ìmọ̀ ṣàṣe tó jáde òun náà ní pé àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn àní fọwọ́ mú bó ṣe yẹ ká mú mọ́ àwọn tó bá wọ́n fọwọ́ mú bó ṣe yẹ kán mú a máa rí àwọn ènìyàn sí aláṣejù a máa rí wọn sí aláhọ̀rọ̀gún a máa rí wọn sí ẹjọ́ ẹ́ sí pé kò dúró dédé mọ́ látàrí pé ọlọ́fà náà ni pé ọlá pé àwọn ti fi lọ síbi àṣẹ ètò gẹ́gẹ́ bí ẹ̀ náà làwọn tó tẹ̀ lọ́dún ṣe sọ́lá àwọn tó jẹ́ àwọn jàbùríyà àtàwọn kọ̀dàríyà àwọn kọ̀dàríyà àtàwọn mẹ́sàn yẹ̀ wọ́n ní gòkè gbogbo ẹ̀dẹ́ ènìyàn pálápátá gan náà wọ́n nígbà tán ṣe ọlọ́run wà látàlọ́ kí nìyẹn òun ló kàn pọ́ sí ọkọ̀ mọ̀ ṣìkẹ́ tó bá ti ń ṣe so àwọn mújíàwádé àwọn òkè nǹkan tẹ́ wá gbèrè ó ti ga jù náà àwọn wá mú sí kéòkè o gbogbo nǹkan tó wá tẹ̀wù kí ẹ̀mọ́ ṣe gan náà ọlọ́pàá náà ti kọ́ náà tẹ́lẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìmọ̀ níyàn láwọn fi wò pé tí ẹ tó wá mú tí ń sìn àbẹ́ tó ń ṣe ìsìn náà tó ń ṣàwọn nǹkan tó já àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ìmọ̀ni rẹ̀ àti ìmọ̀ni Abubakar radiyallahu anhu dédé ni wọ́n kí ló fà tó wọ́n jígi ní ìpé gbogbo nǹkan tó ń dá lọ́rọ̀ yẹn kò yẹ kí nìyẹn o kò ní kankan ṣe nínú ìmọ̀ni rẹ̀ tó nínú aburú tó máa ń tara ìṣàṣe tó jáde náà nìyẹn pé gbogbo nǹkan tó wá jẹ́ nǹkan èèwọ̀ ànímọ̀ fọwọ́ mú ṣe ká mú mọ́ torí pé kò sí tó máa ń fa àṣe ètò òun náà ní kí nìyẹn o kí ẹ mọ́ mú ẹ̀sìn dáadáa gẹ́gẹ́ bá yẹ mú ọ̀rọ̀ inú kọ́ ìwọ̀n Allah ta'ala bá yẹ mú wá fúnra wa ẹ̀kẹta náà sọ́rọ̀ ní pé àwùjọ tí àṣe ètò ti máa ń gbilẹ̀ òun náà làwùjọ táwọn ìwà ti mójú tẹ́sìn tí ìwà ti wá mójú tẹ́sìn tí ṣètọ́nù bá ti wá wọlé àmọ́ aṣèfilé kí ẹ̀ níwá fọwọ́ mú ẹ̀sìn yẹn bó ṣe ẹkẹ́ mú mọ́ asọ́lát ẹni fọwọ́ bó ṣe ẹkẹ́ mú mọ́ asùyàb ẹni fọwọ́ bó ṣe ẹkẹ́ mú mọ́ èyí náà ẹ̀yẹ́ ká wo bí 20 years back sẹ́yìn tí wọ́n mọ̀dọ́nù bá wà ń ta wallahi ẹ̀mọ̀ pé wọ́n mọ̀dọ́nù wà ń ta
kódà àwọn tí ò kìí ṣe mùsùlùmí kan mọ̀ kí ọ̀dọ́nu wà ń ta ẹ̀yẹ ká wo bí 10 years wá síwájú sí ọ̀dọ́nu ma wà ń lù kódà ẹ̀ nífẹ̀ẹ́ ní fílì pé ọ̀dọ́nu wà ń lù kí ló fà àṣẹ tó ti wọlé tàbí èèyàn kódà ẹni tẹ́ sí pé ẹ ti mọ̀ pẹ́ ní mọ́ ń gbàwẹ̀ ẹ̀yà padà mọ́ ipẹ́ ní kò kí padà gbàwẹ̀ mọ́ a tún mọ́ jẹun níta gbangba kí ló fà òun náà ní pé àṣẹ ètò ekíniyàn ó ti wọlé ẹ jẹ́ ká wo àwọn ìyá wa ẹ̀wọ̀n lọ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá kò í sí àwọn ìyá tẹ́kọ́ ti bẹ́ẹ̀ wọ bí 70 60 ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ wọn lónìí kẹtùlẹ̀ rẹ́ni tí ò kí ń kírun nu wọn wàláhì ó kéré pé àwọn ìyá ti wà níbi àtọ́ ẹgbùsùn ní wọ́n tó ti wà níbi àbí 60 70 kò wá ní mọ́ kírun ó mọ́ rí ẹ̀ gan ṣùgbọ́n ẹ lọ wo àwọn tó fẹ́ ró lédè wọn lónìí nínú àwọn ìyá tó wà ń ta mélòó ni wọn ló ń kírun tipátipá ni pàtí lóríṣiríṣi so ọ̀pọ̀lọpọ̀ wọn sí àwọn ewu bí àìṣe ètò ti wọlé tọ̀ wọn tó ń gbọ́nà fọwọ́ mú ẹsẹ̀ ìwòsàn ẹ̀kan mú mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́lọ́wọ́ àwọn ọ̀dọ́ ẹlọ́wọ́ mọ̀sájú wájí àwọn mọ́sájá tó wà pàwọn mọ́sájá pàwọn ní súnmọ̀ pẹ́ tún ṣe dáwà súnmọ̀ ní ẹlọ́wọ́ mọ́sájá àwọn tàbí ẹ̀ káàkiri ẹlọ́wọ́ tó ń kírun bẹ̀ àwọn bàbá àgbàlagbà náà ni kẹ́ tó lè rí ọ̀dọ́ láàrin wọn ẹ máa dààmú mọ́sájá kan lọ́dọ̀ alámòkó mẹ́ mo dìdì lọ kírun mẹ́jọ ẹ̀ ìgbà tó lọ sí àmòkó pé ṣé mọ́sájá yóò ní ti mọ parun báyìí tó àwọn tí mo gbọ́njúmọ̀ níbẹ̀ náà làwọn àgbàlagbà wọ́n ti ń gbọ́ pọ̀ ti ń kú tó yà mọ̀ ṣùgbọ́n kẹ́kẹ́ ti kú láìpẹ́ ìgbẹ̀ nínú àwọn èèyàn tí mo mẹ́rin àwọn àgbàlagbà tó mọ́ ń kí ó lẹ́ka àwọn náà mọ́ ń kí wọn mú tó mọ́síláṣí ẹ̀ ìgbà tí mo lọ wàláhì àwọn ọ̀dọ́ tó wà ní mọ́síláṣí kéré mọ́ kò sí tí àwọn àbáyìí bá lọ tán sí àwọn olófẹ́ ó lédè àwọn àbáyìí ní mọ́síláṣí yìí tí mọ́síláṣí ò ní parun kódà ọmọ àbá tó ní mọ́síláṣí ó lè lọ́dún bẹ́ta mọ́síláṣí gan fún dókú pé ó fẹ́ fi kó tẹ́lì ọmọ àbá tó ní mọ́síláṣí ẹ̀ àwọn àbáyìí lọ́dún ti pé tó bá dán wò ẹwọ aburú ẹwọ bí àìfọwọ́mú ẹ̀sìn bó ṣe wọlé tọ̀ wá tó wá ń ba nǹkan jẹ́ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ mùsùlùmí ẹ lọ wo ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí náà lónìí tó yẹ sí pé láwọn ọ̀gbà kan sẹ́yìn kódà ìwọ gan tó wọ́n pé ọmọ òkí ń kírun gan ó máa tiẹ̀ lẹ́nu àti wọ́n sọ pé wà á mọ àwọn pẹ́ṣọ̀ rẹ̀ ní pé mọ kírun ṣùgbọ́n ó ti wá lé débi pọ̀pọ̀lọpọ̀ gan ò lè wọ́n arájọ́ kírun òun ló mọ̀ jàre tó ẹ́sì kí láwọn ọ̀gbà kan gan bí tó lé jẹ́ máa jẹ́ ọmọkí lọ kírun ó lè mọ́ lọ kírun oṣù mọ́ máa kú ònú yàrá a sì kú ònú yàrá ẹ̀ ní ìdájí pé wọ́n kú ẹ́yí kí n sùn gbádùn náà ó lè wá lọ sí ìkọ́kọ́ lọ sùn sí wíyánú mọ́tò àbínú kíní kan o àbí kó yẹpa lọ kírun yẹn náà ṣùgbọ́n nísìn mélòó òbí gan ló máa jẹ́ ọmọ gan náà pé ó ń ṣayé tèmi náà ń ṣayé tèmi lọ ní o inna lillahi wa inna ilayhi raji'un ẹ wo àṣẹ tó bó ṣe wọlé tọ̀ wá ó wà ní pé àwọn golden generation wá ti ń lọ tí wá kí ń ṣe àánú ọlọ́run ọba tó padà tún kí àwùjọ pẹ̀lú pé atọ́rọ̀ àwọn ọdún ṣe dáwà sún náà ni ọlọ́run ní wọn bí tí Islam bá wà nílẹ̀ Yorùbá lónìí tó wá sí pé àwọn tó ẹgbọ́n ti lọ yẹ àwọn tán gbé Islam ní lọ́wọ́ náà làwọn tán ṣe rádaràdá lónìí ẹ wo ipò tí Islam máa wà lónìí ẹ wo ọ̀bá tó yẹ sí pé ó jagun pẹ̀lú kíkọ pẹ̀lú sísọ ó fi jagun pé Islam ó rọ̀ dúró ẹ wo nǹkan tọmọ rẹ̀ ń sọ lónìí bàbá jẹ ogun ó dàmú ló pé ìsìláàmù yóò ní parun sẹ́ èdè lábúwá yóò ní parun tó yí pé èdè lábúwá àti ìsìláàmù ẹgbẹ́ ní ọjọ́ nípa ọjọ́ lẹ́sìn papọ̀ ó ń gbà àwọn ọmọdé kí ó ń jáde ó ń kọ́ wọn ní kí ó ń dàmú ó ń kàtẹ́ ó ń kọ tíra ó ń ṣe wá sí ó ń gbọ́ ó ṣe ó gbẹ̀ ẹ wá wo nǹkan tí ọmọ padà ń ṣe lónìí ní ààyè ibi tí àbá ti ń pariwo pé ìsìláàmù ọmọ náà dẹ̀ dúró sí ọdẹ sọ pé àníṣẹ́ tí ò bá ipò kò sọ́pọ̀ mẹ́wọ́ ìsìláàmù ní ṣùgbọ́n bí ó ti ń gbà wò yẹ tó bá rí bí gbó bí ó ti ń wò yẹ ìsìláàmù lọ náà nìyẹn nílé tí wọ́n ní o torí ìsìláàmù lè parẹ́ àdéhùn Allah subhanahu wa ta'ala nìyẹn torí nínú aburú tó yẹ ká wò láwùjọ wa lónìí náà ni pé àṣẹ ètò ó ti gbálẹ̀ nílẹ̀ ẹnìkọ̀ọ̀kan tó yẹ sí pé àwọn tó wá jáwẹ̀ ẹni tó jáwẹ̀ bí golden generation wà mọ́ye tí ń kú tọ́ ẹ̀ àwọn tó yẹ́ bí pé wà khalafa min ba'dihim khalfun ada'u s-salah wattaba'u sh-shahawat àwọn ló fẹ́ kú àwọn tán wọlé tó ẹ́sìkẹ́ wọ́n ìkíníyàn tán ń láwọn láre tán tún tẹ̀lé ogun kan ìgbádùn káàkiri àwọn ló pọ̀ lónìí lọ́jọ́ kan ni mo lọ sí gáréjì mẹ́
mo wá wà ní kò tí fẹ́ ṣe fóònù àbí kankan fẹ́ ṣe ìyá tó wà lẹ́gbẹ̀ẹ́ ibi tí mo ti fẹ́ ṣe nǹkan yẹn torí mo pẹ́ mẹ́ ọ̀rọ̀ ètè bá ń rí nǹkan tó fẹ́ ṣe yẹn ṣe zúrì tó bí zúrì ṣe tó báyìí ó mú gbóhùn rẹ̀ ó dẹ̀ mú tẹ́sùbá rẹ̀ ó lọ kírun ọmọ rẹ̀ bí àwọn méjì àwọn wá ń ṣọ́ọ̀bù tẹ́sí pé kódà ọjà ń ṣàyè tí wọ́n lọ ń bẹ̀ mìíràn lọ kí zúrì ásìrì tó ìyá ètò lọ kí ásìrì ó lọ àwọn ọmọ rẹ̀ sì wà ń bẹ̀ títí wọn táwọn òkú òbí tán wà mọ́ ò pé subhanallah irú ìyá yìí sì ó súnmọ́ kó ní orí pàkan tá mọ́ kó ní mọ́síláṣí tó ń lọ mọ́ kan ó bẹ́ẹ̀ náà ni pé tó yẹ tó ń mójú tó ń bá yẹn sí ẹmà àwọn súnmọ́ ẹlẹ́ ti fi jẹ̀ yá dín ní àbí àkankan ìyá ìkankan ní mọ́síláṣí tó wà irú ẹni yẹn sì bó ṣe ń lọ tó ń kírun tó ń ṣe ogbẹ̀ ẹ tó wá lè mú ìyá yìí lọ ṣérú àwọn ọmọ yìí náà máa lè kí nìyẹn o náà máa lè dúró nípò ìyá yìí náà máa lè dín nǹkan tó ń dí nínú dáadáa nínú ẹ̀sìn so nínú aburú tó yẹ kó tó ń gbèrè àwùjọ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ wa àtẹ̀fòrí tó ti wọlé sọ́pọ̀lọpọ̀ àtàtò lórí àwọn tó yẹ sí kọ́ pé àwọn ní pé òkè súnnà náà làwọn náà ń ṣe mélòó nu wọn ló mójútó nǹkẹ́ bó ṣe yẹ kó mójútó pé no kí ní ìwé kí wọn náà mọ̀ ṣe àsọ̀láti owó mọ̀ kíhun ni àwọ̀ ìwọ́n mọ̀ kí wọ́n mọ̀ gbàwẹ̀ ní ìzàkẹ́ ìwọ́n mọ̀ yọ́ náà ni hajj wá ti lẹ́gbẹ̀ẹ́ wọ́n mọ̀ lọ náà ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ náà mélòó nu wọn ló mójútó bó ṣe yẹ kó mójútó látàrí pé àtẹ̀fúríd ṣe ìtọ́nù tó yí pé àìlákàkún ló wà láwùjọ wa òun náà wá tàbẹ̀ wọlé sí wa àtẹ́yìn tó ń sọ àtẹ́yìn tó ń gbọ́ lọ́rọ̀ yìí ń bá rí balil insanu ala nafsihi basira walau alqa ma'adhira gbogbo àná káwọnú ọkàn wa ṣí kò rí bẹ́ẹ̀ ni tẹ bá gbọ́ omi lẹ́nu tó pẹ̀ mùsùlùmí lónìí wọ́n kẹ́ tún àtúnwò ní kí à sí mùsùlùmí lẹ́nu yìí ṣá tó wá sọ̀rọ̀ jáde lẹ́nu kà sí mùsùlùmí lẹ́nu pẹ́pẹ́ ní yìí ṣá tó látútọ́ wọ́n ń kírun àìlẹ̀ tó pẹ́ ní yìí ń kírun ọ̀tún jáde lẹ́nu rẹ̀ ọ̀tún ẹ́ sí pé ọ̀gá nǹkan kò yẹ ní yìí ni kò dẹ̀ sí nǹkan tó fàájú pé kí ni àtẹ̀fúríd ìmọ̀fọwọ́ mú ẹ̀sìn bó ṣe yẹ ká mú tó ń túmọ̀ sí ipẹ̀ ẹ̀sìn yẹn kí nìyẹn ó ti ń padà sí àjòjì rẹ̀ náà ni nínú àwọn aburú tó yẹ sí pé ó tún wà tó yẹ sí pé a máa rí pé ìmọ̀ àtẹ̀fúrí tuntun máa ń dálẹ̀ láwùjọ òun náà ni pé àwùjọ títẹ̀fúrí tuntun bá ti wà àwùjọ yẹn rèé ìsìláàmù bẹ̀ẹ̀ ìsìláàmù ọlọ́bẹ̀ẹ́ la máa jẹ́ ìsìláàmù kí ni yẹ o ìsìláàmù ọlọ́bẹ̀ẹ́ ní ìsìláàmù tàbí ṣe láwùjọ ẹ máa jẹ́ àwọn tó máa lébẹ̀lẹ̀ àwọn èèyàn ní aláṣejù yẹn àwọn náà ní mọ̀ nǹkan tó jẹ́ pàápàá ìsìláàmù yẹn mọ́ sọ yẹn wọ́n rí ní yí pé ìsìláàmù tẹ́ ń pèpè sí yẹn bí pé ìsìláàmù yẹn ó ti yàtọ̀ sí ìsìláàmù ti tẹ àwọn ẹni tàná táwọn ń pèpè sí tí ó wọ́n ń pèpè sí pé no ìsìláàmù tẹ́ ń sọ yìí ìsìláàmù àwọn ìtàn ilẹ̀ ká mọ́ ṣe ọmọ rí ní ìgbẹ̀ ń mọ̀ ìsìláàmù tẹ́ ń sọ yẹn pè sí bẹ́ẹ̀ lẹ́yẹ ṣe tó rẹ̀ sí pé ìkẹtọ́kọ́ mọ́ ń takò náà wọ́n kọ́ takò hadithi náà táyì takò hadithi wọn kí àtàwà tí wọ́n takò hadithi yẹn sùn àti ibi wọlé sí wọn dáadáa nìyẹn so wọ́n ibi wọlé sí wọn dáadáa sọ pé ìsìláàmù ayàkọ́ àtẹ̀yẹ mọ́ mú afẹ́fẹ́ kò túmọ̀ sí yẹn yàrá ọ̀tọ̀ nìkan tó ń túmọ̀ sí tọ́lọ̀ ọba náà ti mọ̀ wípé àwọn kẹwàá máa ṣẹlẹ̀ lòun náà fi ètò mọ́ kí wà lọ́nà Al-Qur'an gẹ́gẹ́ pé kí ni yẹ wà khalafa min ba'dihim khalifun ada'u s-salah ọlọ́run pẹ̀ táwọn ẹni tán jẹ́ ẹni rẹ̀ padà lọ tán àwọn ẹni tó wá jáwọn tó ó lé lẹ́yìn wọn ada'u s-salah àwọn èkí ni yẹ wọ́n mú ìrun wọn ra láre wattaba'u shahawat wọn tó wá sí ẹ̀gán náà lásán wọ́n tó wá ń tẹ̀lé kí ni yẹ wọ́n tó wá ń tẹ̀lé ìgbádùn ayé ẹ wò nínú àwùjọ wa lóní ìsìn ẹwọ àtìbáhùn ṣàwọ́ àtẹ̀bù ṣe pọ̀ láwùjọ wa tó ẹ sí pé nínú nǹkan tó yẹ káwẹ̀ èèyàn ní ìdá tí ó jẹ́ kẹlẹ̀ dúró dìtì nílé ẹ̀sìn wọn òun náà ni àṣàwàt imma shahwatul mal imma shahwatul shuhra aw ghayriha ìmọ̀ pé sí pé ìgbádùn pé owó kò wáyé káwẹ̀ èèyàn ti ẹ̀ níkàkún pé kí ló ń jẹ́ ìsìláàmù tó yẹ káwẹ̀ sí sípò ẹ̀ ká ní ìdúródé nínú ẹ̀sìn wa
tọ́ báyìí lómi lórí pé business tẹ́ ń ṣe yìí ó Islam mà ní ká mọ́ ṣe àwọn òbí àfáyẹ fi wálẹ̀ jàre ọlọ́run bá wọn iná lága fún ọ̀rí ń jàre ọlọ́run bá wọn ṣàpèjì tó wà wù ń jàre ẹ̀ ń sọ fún pé nǹkan tó ń ṣe ò dáa á dẹ̀ mọ́ fi yẹn pé ọlọ́run bá aláforíjì ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn tó yẹ sí pé àwọn tó jẹ́ táwọn náà pè wọn láfẹ́ẹ̀sì ẹ wo àṣẹ ètò bó ṣe wọ́n kiri ká wọn ìgbà náà láyé olóyìn ṣàgbéjì àná